Orúkọ mi ni Ìyáàfin Olúfúnmiláyọ̀ láti ìpínlẹ̀ Ondo nípa ìkéde nípa gbígba orílẹ̀-èdè Yorùbá wa padà lọ́wọ́ àwọn amúnisìn lónìí 20 oṣù Bélú ọdún 2022. 2011-2022. Akéde òmìnira orílẹ̀-èdè Yorùbá ní ìlú Ondo. Ọlọ́run Olódùmarè ló dá wa láti ìgbà ìwáṣẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ó fún wa ní ilẹ̀ Yorùbá ní ogún ìbí. Ọlọ́run ló fi ìdí wa kalẹ̀ pẹ̀lú ògo lórí ilẹ̀ àwọn bàbá wa ńlá tí a mọ̀ sí ilẹ̀ Yorùbá. Orílẹ̀-èdè Yorùbá, àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ni a wà ní agbègbè gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà ní apá ìwọ̀ oòrùn Áfíríkà. Ọlọ́run Olódùmarè fẹ́ràn àwa ọmọ Yorùbá tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fún wa ní ọ̀gọ̀ọ̀rọ̀ ohun àlùmọ́ọ́nì ilẹ̀, ohun àmúṣọrọ̀ pẹ̀lú àìmọye àwọn ènìyàn ọlọ́pọlọ pípé. Eléyìí ló sì yà wá sọ́tọ̀ gédégbé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí kò ní àbùlà, àbùdá tàbí àbàwọ́n. Láti ìgbà ìwáṣẹ̀ àti pàápàá kí àwọn òyìnbó amúnisìn tó gòkè odò, àwa ọmọ Yorùbá ti ń ṣe ògo nínú ọlá, ọrọ̀, ọgbọ́n, àrísìkí àti ìlọsíwájú. A sì ti gbilẹ̀ nínú ètò ìṣèjọba tí ó múnádóko tí ó sì mú ìdàgbàsókè dé bá ìlú ńlá àti kéékèèké káàkiri orílẹ̀-èdè Yorùbá. Ní nǹkan bí 100 ọdún ó lé díẹ̀ 1800 ni àwọn òyìnbó ilẹ̀ Gẹ̀ẹ́sì dé wa lálejò gẹ́gẹ́ bí oníṣòwò. Lásìkò náà, gẹ́gẹ́ bí ìṣẹ̀dá orílẹ̀ wa, a fẹ́ràn àlejò púpọ̀. Èyí ló fà á tí a fi gba àwọn tẹwọ́tẹsẹ̀. Àwọn bàbá wa bọ̀ wọ́n ní a kì í gbọ́n tó ẹni tí ń ṣọ́ni. Fún ìyàlẹ́nu, ṣàdédé ni ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì yí ìtara wa padà sí ìjọba amúnisìn tí ní ọdún 1901 wọ́n mú wa sìn títí di 1960 tí wọ́n fún agbègbè tí wọ́n ń pè ní orílẹ̀-èdè Nàìjíríà ní òmìnira nípa ṣíṣe màgòmágó nínú ètò ìkànìyàn àti ìdìbò tí ó wáyé ṣáájú òmìnira. Àwọn ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì fi agbára ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà lé ẹ̀yà Fúlàní tó jẹ́ ẹ̀yà àjòjì ní Nàìjíríà lọ́wọ́. Àwọn Fúlàní yìí pẹ̀lú àtìlẹ́yìn olórí wọn ìgbà náà, Usman Dan Fodio, tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àkọlù ńláǹlà sí àwọn ọmọ bíbí ẹ̀ka àríwá orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì ti gba ọ̀pọ̀lọpọ̀ ilé ìbí wọn lọ́wọ́ wọn, bí ó tilẹ̀ jẹ́ pé èròǹgbà wọn láti gba gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ló ti já sí pàbórí. Ní ọjọ́ díẹ̀ lẹ́yìn tí orílẹ̀-èdè Nàìjíríà gba òmìnira, ìyẹn ní ọjọ́ 12 oṣù Ọ̀wàwà ní ọdún 12/10/1960 ní Alhaji Ahmadu Bello tí ó jẹ́ ọmọ Usman Dan Fodio a gbọ́dọ̀ fi èròǹgbà rẹ̀ láti léde wípé orílẹ̀-èdè tuntun tí à ń pè ní Nàìjíríà yìí ó gbọ́dọ̀ di ti ohun ìní baba ńlá wọn, yẹn Usman Dan Fodio. A gbọ́dọ̀ ṣe ìdíwọ́ fún ìyípadà ètò ìṣèjọba. A gbọ́dọ̀ lo ẹ̀yà kéréje tí ó wà ní ẹkùn àríwá gẹ́gẹ́ bí ohun èlò. Gúúsù gẹ́gẹ́ bí ìpínlẹ̀ tí a ṣẹ́gun
a kò gbọdọ̀ fi àyè sílẹ̀ kí wọ́n ṣe àkóso wa láé. Bákan náà, a kò gbọdọ̀ jẹ́ kí wọ́n ní agbára lórí ọjọ́ ọ̀la wọn. Ìgbésẹ̀ yìí ni Fúlàní ń gbé ní orílẹ̀-èdè Nàìjíríà láti ìgbà náà títí di òní. Láti ìgbà tí àwọn Fúlàní ti ń ṣe àkóso ìjọba àpapọ̀ Nàìjíríà ni wọ́n ti ń gbìyànjú láti pa àwọn ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà run. Eléyìí jẹ́ ìpinnu wọn láti ìgbà náà. Àwọn Fúlàní tó ń pàṣẹ ìjọba àpapọ̀ ti ń ṣiṣẹ́ takuntakun lórí ìpinnu wọn tí Alhaji Ahmadu Bello sọ. Wọ́n ti ń ṣiṣẹ́ díẹ̀díẹ̀ láti lé àti pa àwọn ọmọ bíbí Yorùbá àti pé gbogbo wọn béèrè láti máa gba ilẹ̀ àwọn bàbá wa. Wọ́n sì ti ń ṣe eléyìí ní ìgbà tí àwọn Fúlàní ti pinnu wọn. Àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá tí a nífẹ̀ẹ́ àlàáfíà tí Olódùmarè sì ń ṣe olùtọ́nà wa, a ti pinnu láti gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí ìtọ́ni Olódùmarè kí a sì gba orílẹ̀-èdè Yorùbá padà pẹ̀lú ìrọ̀rùn ní kíákíá. Nínú àkójọpọ̀ orílẹ̀-èdè tí a ń pè ní Nàìjíríà yìí, àwọn Fúlàní ti dá ẹ̀mí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn wá légbodò. Wọ́n ti fi òṣì àtọwọ́dá bá wa jà, ìfipámúnisìn, ìkọlù, ìlòkulò bí omi òjò, ìwà ìrẹ́jẹ ní àwọn ìjàmbá tí wọ́n ti ṣe fún àwa ẹ̀yà Yorùbá. Nítorí náà, ẹ̀tọ́ wa ni, ojúṣe wa sì ni pẹ̀lú láti tú ìsopọ̀ tí àwọn òyìnbó amúnisìn ṣe fún wa kí a sì gba ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá abínibí. Ní nǹkan bí ọdún 29 sẹ́yìn, 29 years ago, ni a ti bẹ̀rẹ̀ ìjà òmìnira orílẹ̀-èdè Yorùbá yìí bòńkẹ́lẹ́, ṣùgbọ́n ọdún 3 sẹ́yìn ni ó ti di tọ́rọ́fọ́kálé látàrí bí ó ti hàn gbangba èròǹgbà kan tí ó farasin fún ìran Yorùbá láti pa ìran Yorùbá run àti láti bà ilẹ̀ bàbá wa jẹ́. Fún àwọn ọmọ Yorùbá tí ó lé ní mílíọ̀nù 72, 68 million, ni wọ́n ti ń fi ẹ̀tọ́ wa dùn láti ìgbà amúnisìn títí di òní, nítorí a kò ní agbára láti ṣe àkóso àwọn ohun àlùmọ́ọ́nì ọrọ̀ ajé wa. Eléyìí ló yọrí sí ìsìnrú tí ó ń lọ lọ́wọ́ lórí ilẹ̀ bàbá wa. Fún aláìlágbára láti ṣe àkóso ọrọ̀ ajé wa, bí ó tilẹ̀ jẹ́ pé a ní ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ ajé, ṣùgbọ́n ìwà ìbàjẹ́, jẹgúdújẹrá àti ìmọ̀tara ẹni nìkan ni ó fa òṣì tí kò sì ṣeé fi ẹnu sọ fún àwọn ènìyàn wa. Fún ìwà ìjẹkújẹ tí ó gba ìlú kan, àkóbá àmọ̀ọ́mọ̀ ṣe sí àwọn ohun amáyédẹrùn láwùjọ àti tí ọrọ̀ ajé wa ti yọrí sí àìní ìdàgbàsókè tí ó nípọn, àìní iṣẹ́ lápá, ètò ọrọ̀ ajé tí ó mẹ́hẹ, àìlówó lọ́wọ́ àti àìnírètí tí fi àyè gba ìwà ìbàjẹ́ kì í ṣe ìwà abínibí ọmọ Yorùbá. Láàárín àwọn ọmọkùnrin àti obìnrin wa, bí ìwà ìpànìyàn, dídá ẹ̀mí ara ẹni légbodò, gbígba omi lọ sí òkè òkun ní ọ̀nà ẹ̀bùrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún ìdúnmọ̀húrúmọ́ ni ti Fúlàní, pabambarì ibẹ̀ ni wípé àwọn Fúlàní ti ń fi ọwọ́ lálẹ̀ fún wa lórí ilẹ̀ bàbá wa. Àwọn agbésùmọ̀mí, oníjàgídíjàgan àti àwọn darandaran ni wọ́n ń dúnkùkù lajà mọ́ wa lórí ilẹ̀ àwọn bàbá wa. Báyìí à ń fi ojú winá ìṣòro ńlá lórí ètò ààbò, ìpànìyàn lórí ilẹ̀ bàbá wa, ìṣekúpa àwọn Kìrìsìtẹ́nì, ìpanirun lóòrèkóòrè, ìjínigbé, ìfipábánilòpọ̀,
olè jíjà, pípa àwọn ibùgbé run, fífi ẹranko jẹ oko, gbígba ilẹ̀ ní tipátìkúùkù. Fún àwa ọmọ bíbí ilẹ̀ Yorùbá, àwọn ewu ńlá tí à ń dojúkọ báyìí, ewu ìparun lójijì àti ipasẹ̀ ìpàdánù ilé, àjogúnbá wa, àṣà wa, èdè wa, ìtàn wa àti ìdánimọ̀ wa. Fún àìní àǹfààní láti lọ sí oko, ọ̀kan gbòógì lára iṣẹ́ abínibí ilẹ̀ Yorùbá ní í ṣe àgbẹ̀. Ṣùgbọ́n látàrí ètò ààbò tí ó dẹnukọlẹ̀, a kò lè dáko mọ́, èyí sì ti ṣe àkóbá fún ìmúwówọlé lórí ètò ọ̀gbìn. Nítorí ìdí èyí, òwò ọ̀gbìn kò wọlé mọ́. Ní báyìí, ìjọba àpapọ̀ tí àwọn Fúlàní ń darí gbèrò láti jẹ́ kí ilẹ̀ wa wà fún ìjẹ ẹran àti ibùgbé fún àwọn Fúlàní, kí ilẹ̀ wa má ṣe wúlò fún ọ̀gbìn àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀, kí ilẹ̀ náà di tiwọn. Fún òfin tuntun tí ìjọba Nàìjíríà fẹ́ gbé kalẹ̀ láti gba omi wa, láìpẹ́ yìí ni ìjọba Nàìjíríà halẹ̀ mọ́ àwa ọmọ Yorùbá pẹ̀lú ìwé àbádòfin tí yóò fún ìjọba àpapọ̀ ní agbára láti gba àwọn omi tí Olódùmarè fún wa pẹ̀lú àwọn àlùmọ́ọ́nì inú rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àgbàlúgbú omi ni Elédùmarè ti ta wá lọ́rẹ lórí ilẹ̀ Yorùbá, bíi omi òkun, ọ̀sà, adágún omi, odò ńlá àti kéékèèké. Nítorí náà, ìyàlẹ́nu gbáà ló jẹ́ wípé a kọjú ìhàlẹ̀ báyìí láti ọwọ́ ìjọba àpapọ̀ Nàìjíríà fún èròǹgbà láti sọ orílẹ̀-èdè Nàìjíríà di orílẹ̀-èdè Mùsùlùmí, èròǹgbà láti sọ orílẹ̀-èdè Nàìjíríà di ti Mùsùlùmí láti ọwọ́ àwọn Fúlàní tí wọ́n ń ṣe àkóso ìjọba Nàìjíríà sì ń ṣe àwa ọmọ Yorùbá ní àhín. Nítorí wípé àṣà wa kò fi àyè gba ìjà ẹ̀sìn. Nítorí náà, a lòdì sí irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ pátápátá. Fún ìjọba àpapọ̀ Nàìjíríà tí àwọn Fúlàní ń tukọ̀ rẹ̀, ìtọ́jú ẹ̀tọ́ ọmọ ènìyàn mọ́lẹ̀ àti àìṣòdodo ti fa ikú àìròtẹ́lẹ̀ láti ìpànìyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọkùnrin àti ọmọbìnrin tí wọ́n jẹ́ ògo ọ̀la Yorùbá. Díẹ̀ nínú àwọn tí wọ́n ti rí ikú ọ̀sán gangan he ni olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀, olóyè MKO Abíọ́lá, olóyè Bọ́lá Ìgè, olóyè Gani Fáyẹ̀hìnmí, olóyè Fúnmiláyọ̀ Ransome Kuti, bàbá Fẹlá Aníkúlápó, ọ̀gbẹ́ni Àdìsá Sàídì Ọlálékan, ọ̀gbẹ́ni Fàtáì Yẹ̀kínì Ọlátúbọ̀sún, omidan Tolúlọpẹ́ Arótilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún àwa ọmọ ìbílẹ̀ Yorùbá, ní ìwọ̀n ni wọ́n ti fi sínú òkùnkùn ẹrú fún ọ̀pọ̀lọpọ̀ ọdún pẹ̀lú èrò àrékérekè atani lọ́nà pé orílẹ̀-èdè kan ní Nàìjíríà, nítorí Nàìjíríà jẹ́ àkópọ̀ àwọn orílẹ̀-èdè púpọ̀. Ní ọjọ́ kẹjọ oṣù kínní ọdún 1997, Flora Shaw jẹ́ amúnisìn ìlú Gẹ̀ẹ́sì kan sọ agbègbè tí ìjọba Gẹ̀ẹ́sì tí ìjọba amúnisìn ti ń ṣàkóso ní Nàìjíríà. Fún àwa ọmọ ìbílẹ̀ Yorùbá, èrò tí kò dára ni wọ́n fi jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run Olódùmarè ló dá Nàìjíríà láti di orílẹ̀-èdè kan. Ní báyìí, ní ọdún 1914, Lord Lugard ti British colonies ṣe ìdàpọ̀ ọlọ́gọ́rùn-ún ọdún ti gúúsù àti àríwá Nàìjíríà fún àwọn àǹfààní ajé ti ìjọba amúnisìn. Olódùmarè kò so Nàìjíríà pọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan. Fún àwa ọmọ oníbílẹ̀ Yorùbá, a wà lábẹ́ ìgbèkùn pẹ̀lú àrékérekè pé orílẹ̀-èdè Nàìjíríà
orílẹ̀-èdè tí a kò lè pín ni. Òótọ́ ni pé Nàìjíríà jẹ́ ìpínyà, kò sì sí orílẹ̀-èdè kan rí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè abínibí wà láàrin Nàìjíríà. Ní ọjọ́ 8 oṣù kìíní ọdún 1887, Flora Shaw sọ agbègbè ìjọba Gẹ̀ẹ́sì tí amúnisìn ń ṣàkóso lé lórí ní Nàìjíríà nítorí pé orílẹ̀-èdè Yorùbá ti wà lórí ilẹ̀ àwọn bàbá wa ṣáájú kí ó tó pe Nàìjíríà, tàbí kódà kí ó tó di Olúwa Lugard ní 1914 tí wọ́n ṣe Amalgamation. For the 1914 Amalgamation expired 2014. Nítorí náà, ó jẹ́ ẹ̀tọ́ wa, ojúṣe wa ni láti sọ ètò ìmúṣiṣẹ́pọ̀ tí ó parí ti Olúwa ìletò kúrò kí a sì gba ẹ̀tọ́ wa ní ìpinnu ara ẹni gẹ́gẹ́ bí ìlú abínibí Yorùbá. Fún dájúdájú, Nàìjíríà kìí ṣe Federal Republic. Nàìjíríà jẹ́ ètò ìjọba ìṣọ̀kan tí a fúnni ní agbára pẹ̀lú ìlànà ẹ̀tàn 1999 àti àwọn ipò aṣáájú ìjọba ní kíkún láti ọwọ́ àwọn Fúlàní. Ètò ìṣọ̀kan ti jẹ́ kí ìjọba Fúlàní tí ó ń ṣàkóso gba ìṣàkóso gbogbo àwọn ohun èlò wa kí ó sì jẹ́ kí ó fẹ́rẹ̀ẹ́ jẹ́ pé àwa ìlú abínibí gbé ní òṣì tí ó burú jùlọ. Fún gbogbo àwọn ìdí wọ̀nyí àti ọ̀pọ̀lọpọ̀ díẹ̀ sí tí ó bá tẹ̀síwájú láì nídìí lè já sí ogun. Àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá nífẹ̀ẹ́ àlàáfíà púpọ̀. A yàn láti kúrò ní Nàìjíríà ní àlàáfíà kí a sì yàgò fún ogun kí a sì dá orílẹ̀-èdè Yorùbá padà nísinsìnyí. Fún àwa ọmọ oníbílẹ̀ Yorùbá, àṣeyọrí ìbọwọ́lù mílíọ̀nù 5 gẹ́gẹ́ bí ìjáde ìbẹ̀wò referendum àlàáfíà láti Nàìjíríà. Àṣeyọrí ńlá yìí jẹ́ àfihàn tí ó lágbára púpọ̀ fún àwọn ènìyàn ńlá ti agbègbè yìí láti mọ ìfẹ́ tí ó lágbára wà láti jáde ní àlàáfíà ní Nàìjíríà báyìí. Ìtàn ìjọba àpapọ̀ tí àwọn Fúlàní ń darí jẹ́ ìtàn àìṣèdájọ́ òdodo, àìdọ́gba, ìparun, ìpanirun àti ìlòkulò ńláǹlà sí ẹ̀tọ́ ọmọnìyàn. Lórí we the indigenous Yoruba people, láti fi ìdí èyí múlẹ̀, àkópọ̀ kúkúrú tí àwọn òtítọ́ òdodo ni a fi sílẹ̀ ní báyìí sí àgbáyé onídùúró. Ìjàkadì fún òmìnira orílẹ̀-èdè Yorùbá bẹ̀rẹ̀ ní ọdún 29 sẹ́yìn. Ìjàkadì náà ti jẹ́ bọ́tìnì kéékèèké láti di bí ọdún 3 sẹ́yìn nígbà tí ó hàn gbangba pé èrò ọkàn tí ó farasin wà láti bá ìran Yorùbá wa àti ilẹ̀ àwọn bàbá wa jẹ́. Àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá tí wọ́n nífẹ̀ẹ́ àlàáfíà tí Olúwa Ọlọ́run ń tọ́ wọn sọ́nà àti pinnu láti gba àyànmọ́ wa kí a sì fi àlàáfíà gba orílẹ̀-èdè Yorùbá padà ní kíákíá. Dájúdájú, a kò lè tẹ̀síwájú láti jẹ́ apá kan ti ìkọ̀sílẹ̀ agbègbè tí a mọ̀ sí Nàìjíríà tí a fi papọ̀ fún ìwúlò ọrọ̀ ajé ti ìjọba Gẹ̀ẹ́sì amúnisìn. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ní ẹ̀tọ́ láti kéde láti gba orílẹ̀-èdè Yorùbá wa padà. Àwa gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ Yorùbá ní ẹ̀tọ́
láti dáàbò bo ẹ̀mí wa, dúkìá wa, àwọn ohun àmúṣọrọ̀, ìtàn àjogúnbá, àṣà, èdè ti ilẹ̀ wa. Àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá ní ẹ̀tọ́ láti jáde kúrò ní Nàìjíríà kí a sì tọrọ ẹ̀tọ́ láti pinnu ara ẹni gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀. Nípa orí ọ̀fẹ́ kàyéfì Ọlọ́run Olódùmarè, à ń gba òmìnira orílẹ̀-èdè Yorùbá padà. A sì ń kéde òmìnira ilẹ̀ Yorùbá nítorí pé a ti jẹ́ ilẹ̀ Yorùbá láti ìgbà tí ayé ti wà, kódà kí ìjọba tó dé. Àwa olùfẹ́ àlàáfíà, bí a ti mọ̀ dájúdájú pé orílẹ̀-èdè ọ̀tọ̀ ni wá, a ti pinnu láti di ìdámọ̀ orílẹ̀-èdè Yorùbá tí Olúwa yàn fún wa. Àwa ìbílẹ̀ Yorùbá gbàgbọ́ pé ètò èyíkéyìí tí ó bá kù sí orílẹ̀-èdè Yorùbá òmìnira kò ní ṣeé ṣe fún wa láti dáàbò bo ẹ̀mí wa, ohun ìní, òmìnira, ohun àmúṣọrọ̀, ọlá, ogún, ìtàn, èdè, ìdánimọ̀ àti ilẹ̀ baba ńlá wa. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá gbàgbọ́ pé ètò èyíkéyìí tí ó bá kù sí orílẹ̀-èdè Yorùbá òmìnira kò ní ṣeé ṣe fún wa láti dáàbò bo ẹ̀mí wa, ohun ìní wa, òmìnira wa, ohun àmúṣọrọ̀ wa, ọlá wa, ogún wa, ìtàn wa, èdè wa, ìdánimọ̀ wa àti ilẹ̀ baba ńlá wa. Nàìjíríà tí ó jẹ́ olùfọwọ́sí sí àjọ ìparapọ̀ àwọn orílẹ̀-èdè lórí ìpinnu ara ẹni ní a retí láti máa ṣe lòdì sí ẹ̀tọ́ láti pinnu ara ẹni gẹ́gẹ́ bí ènìyàn ìbílẹ̀. 2022 tí a wà yìí, orílẹ̀-èdè Yorùbá kò ní nǹkan kan láti ṣe pẹ̀lú ìdìbò Nàìjíríà ti ọdún 2023. Orílẹ̀-èdè Yorùbá yóò dúró ní ọdún 2022 pẹ̀lú àṣẹ àti orí ọ̀fẹ́ Ọlọ́run, nígbà tí ìdìbò Nàìjíríà jẹ́ 2023. Ní ìpìlẹ̀, South Sudan ti jáde ní Sudan àti Sudan ṣì wà. Eritrea sì ti jáde kúrò ní Ethiopia àti pé Ethiopia sì tún wà. Croatia, Serbia àti àwọn mìíràn jáde kúrò ní Yugoslavia sì tún wà. Orílẹ̀-èdè Yorùbá ń jáde ní Nàìjíríà, Nàìjíríà yóò sì tún jẹ́ Nàìjíríà. Ní orúkọ Ọlọ́run Olódùmarè, gbogbo ayé, àwa ọmọ ilẹ̀ Yorùbá, àjọ gbogbo àjọṣepọ̀ òṣèlú àti ọrọ̀ ajé sílẹ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, a sì di orílẹ̀-èdè Yorùbá olómìnira. Nítorí náà, pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run Olódùmarè, àwa ọmọ ìbílẹ̀ Yorùbá a yọ kúrò nínú gbogbo ìfọwọ́sowọ́pọ̀ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Yorùbá, gbogbo àjọṣepọ̀ òṣèlú tó wà láàárín àwọn ọmọ abínibí Yorùbá àti Federal Republic of Nigeria ti túká pátápátá láti òní lọ. Àmín. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá láti ìsinsìnyí lọ a sì ti gba gbogbo ilẹ̀ àwọn baba ńlá wa. Orílẹ̀-èdè Yorùbá wa ní ààlà ní ìwọ̀ oòrùn pẹ̀lú Benin Republic, ní ìlà oòrùn ní Nàìjíríà gúúsù, ẹkùn gúúsù àti àríwá pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà, àti ní gúúsù lẹ́bàá òkun Guinea. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá gbèrò láti mú àjọṣepọ̀ àlàáfíà mọ́ pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Tí ó bá jẹ́ pé iṣẹ́ ìbànújẹ́, ìhàlẹ̀, inúnibíni,
ìpàǹpá, ìjà, ìhalẹ̀ tàbí ìwà ipá tí ó lè já sí ogun láti Nigeria Republic, Yorùbá Nation yóò tì í pa lẹ́sẹ̀kẹsẹ̀. Ìyẹn gbogbo àwọn bọ́dà wa pátápátá a ó tì wọ́n pa lẹ́sẹ̀kẹsẹ̀. Ààlà wa àti pẹ̀lú Nigeria Republic. Fún gbogbo ààlà ilẹ̀ Yorùbá, báràkì, àgọ́ ọlọ́pàá, port, pápá ọkọ̀ òfurufú tí a gbà ní àṣẹ láì fọwọ́yí nípasẹ̀ àwọn agbára ológun Yorùbá àti ààbò ilẹ̀ Yorùbá fún ìwúlò orílẹ̀-èdè Yorùbá nìkan ló wà fún. Ìjọba ilẹ̀ Yorùbá lẹ́sẹ̀kẹsẹ̀ yóò gba ètò ìjọba ilẹ̀ Yorùbá tí a mọ̀ sí the short-term duration of our interim government is to enable which the indigenous Yoruba people produce onígbàgbọ́ constitution of Yoruba people by Yoruba people for Yoruba people at the Yoruba Sovereign Conference. Orílẹ̀-èdè Yorùbá yóò kọ́ ògiri ńlá yíká ààlà agbègbè wa fún àfikún ààbò ilẹ̀ bàbá wa. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá gbàgbọ́ nínú àdásóde àjọṣepọ̀ àgbáyé. A pinnu láti ṣe àgbérò ojúlówó ìbáṣepọ̀ láàrin pẹ̀lú gbogbo orílẹ̀-èdè àgbáyé àti àwọn àjọ káríayé tí ó ń bọ̀wọ̀ àti mọ orílẹ̀-èdè Yorùbá olómìnira. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá a tẹ̀ jáde tuntun tí a sì kéde pé orílẹ̀-èdè Yorùbá òmìnira ìrọ̀rùn ní ẹ̀tọ́ láti jẹ́ òmìnira àti òmìnira. Orílẹ̀-èdè Yorùbá ìmẹ́rẹ́ ti jáwọ́ nínú gbogbo ìfọwọ́sowọ́pọ̀ sí Federal Republic of Nigeria àti pé gbogbo ìsopọ̀ òṣèlú tí ó wà láàrin orílẹ̀-èdè Yorùbá ọ̀mẹ́rẹ́ àti àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yóò túká pátápátá láti òní lọ. Àmín. Fún gbogbo ààlà ilẹ̀ Yorùbá, báràkì, station, pọ́ọ̀tù, pápá ọkọ̀ òfurufú tí a gbà ní àṣẹ láì fọwọ́yí nípasẹ̀ àwọn agbára ológun Yorùbá ní ààbò ilẹ̀ Yorùbá wà fún ìwúlò orílẹ̀-èdè Yorùbá nìkan. Ìjọba ilẹ̀ Yorùbá lẹ́sẹ̀kẹsẹ̀ yóò gba iṣẹ́ ìjọba orílẹ̀-èdè Yorùbá. Ìjọba fìdíhẹ́ is to enable with the indigenous people of Yoruba land produce a constitution of Yoruba people by Yoruba people for Yoruba people at the Yoruba Sovereignty Conference. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá àtẹ̀jáde tuntun tí a sì kéde pé orílẹ̀-èdè Yorùbá òmìnira lọ́rùn ní ẹ̀tọ́ láti jẹ́ òmìnira àti òmìnira. Orílẹ̀-èdè Yorùbá ọ̀mẹ́rẹ́ ti jáwọ́ nínú gbogbo ìfọwọ́sowọ́pọ̀ ti Federal Republic of Nigeria àti pé gbogbo ìfọwọ́sowọ́pọ̀ òṣèlú tí ó wà láàrin orílẹ̀-èdè Yorùbá ọ̀mẹ́rẹ́ àti àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yóò túká pátápátá láti òní lọ. Nítorí náà, àwa ọmọ Yorùbá tí ó jẹ́ ìbílẹ̀ ké sí ààyè fún àwa ọmọ ìbílẹ̀ Yorùbá mú àwọn òtítọ́ wọ̀nyí mọ́ra láti fi ara wa hàn pé gbogbo ènìyàn ni a dá dọ́gba, pé ẹlẹ́dàá wọn ní àwọn ẹ̀tọ́ àìyẹsẹ̀ kan, pé lára ìwọ̀nyí ni iye òmìnira àti ìlépa ayọ̀ lára àwọn nǹkan tí a ní ẹ̀tọ́ sí. Ní orúkọ Ọlọ́run Olódùmarè gbogbo ayé, Olódùmarè tí ó dá ọ̀run òun ayé, orílẹ̀-èdè Yorùbá ìmẹ́rẹ́ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè
Yorùbá olómìnira ní agbára kíkún láti gbé ogun ró, parí àlàáfíà, àdéhùn ṣíṣe ìṣòwò àti láti ṣe gbogbo iṣẹ́ àti ohun tí orílẹ̀-èdè olómìnira ń ṣe ní ẹ̀tọ́ láti ṣe é. Fún ìkéde òmìnira orílẹ̀-èdè Yorùbá pẹ̀lú àwọn ọmọ Yorùbá, a gbẹ́kẹ̀lé oore-ọ̀fẹ́, ògo, ààbò àti àánú Ọlọ́run Olódùmarè. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá a ṣe ohun gbogbo tí a lè ṣe láti fi ṣe àfihàn orílẹ̀-èdè Yorùbá, eléyìí tó bẹ̀rẹ̀ láti òní. Ògo ni fún orúkọ Ọlọ́run Olódùmarè ní gbogbo ìran adúláwọ̀.